Ẹ káàárọ̀ gbogbo ilé. Good morning everybody. Ṣé rí fídíò tí mo fẹ́ ṣe yìí? Mo dìídì come live ni because mo mọ̀ pé tí mo bá ṣe ní pre-recorded ó ti máa fẹ́ gùn. Then kò ní wà interactive. Mo dẹ̀ fẹ́ kó wà interactive. Of course, mi gbé àwọn ará first page mi wọlé, YouTube and TikTok mi gbé wọn wọlé. Mo mọ̀ pé mo máa download share yìí, màá upload ẹ̀, màá upload ẹ̀ sáwọn all other platforms mi. Mo fẹ́ commend effort Big Ojasọpẹ́, bóyá Ojasọpẹ́ Big àbí Big Ojasọpẹ́, that is the page name of that sister, nípa ọmọbìnrin tó ń kó ẹrù kúrò ní ilé ọkọ rẹ̀ tí ẹnìkan ń ṣe fídíò rẹ̀ táwọn ìyá àgbà kan náà ń ṣépè fún un. I want to commend the effort of that sister and I want to say some things nípa ìrìn àjò yẹn. Àwọn èèyàn send fídíò yẹn sí mi, ó dẹ̀ ti lò some days tí mo ti rí fídíò yẹn. Ṣé ẹ rí àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní that part of Nigeria, inú family house ni wọ́n máa ń fẹ́yàwó sí. Tán bá ti fẹ́yàwó sínú family house tán, wọ́n máa ń frustrate àwọn ìyàwó wọ̀nyẹn ni. There are a lot of people tó jẹ́ victim wọn. Then lẹ́lẹ́ẹ̀kejì, majority àwọn ọkùnrin, especially àwọn tó wà educated from that part of Nigeria, wọn kì í ní ẹ̀kọ́ ọ̀bọ̀bìnrin gbé, wọn kì í ní ẹ̀kọ́ ìtọ́jú ìyàwó. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé nítò àwọn ọmọbìnrin wa ẹ má jà mọ́ encourage early marriage fún wọn. Fine, biologically at the age of 21, 22, 23 ara ó máa ń wà receptive. Ìgbà yẹn ni àwọn ẹyin náà wà active láti tètè reproduce. But when the biology is at home, but the finances is outside, it is very serious because there is no romance without finance. Kò sí ni, you must have source of income. Then àwọn àgbà tí wọ́n jẹ́ àgbàlagbà, nígbà táwọn akéré jù báyìí lọ, a mọ̀ pé àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ìyàwó tó wà nínú state of dilemma bẹ́yẹn tó ń kẹ́rù síta, tẹ́yìn àgbàlagbà náà jókòó tẹ́ tún ṣépè fún, ẹ ti reveal èèyàn ibi tẹ́ jẹ́. Imagine ẹni tẹ́ lè máa ṣe bẹ́yẹn fún nírú situation yẹn. Imagine fìtínà tẹ́ ti fi ojú ọmọbìnrin rí nínú ilé yẹn. Then early marriage and early remarriage. Títorí ẹ̀ ni mo sọ pé mo fẹ́ commend Ojasọpẹ́ because research tí Ojasọpẹ́ ṣe, ìgbésẹ̀ táǹtí yẹn gbé ló fi jẹ́ ká mọ̀ pé ọmọ tíyàwó yẹn pọ̀n sẹ́yìn kì í ṣe ọmọ inú ilé yẹn. Ó gbé ọmọ yẹn wá fẹ́ wọn ni. Àmọ́ challenges tó face ní bóyá first marriage ẹ̀ tí ó fi ní ọmọ ìkókó lọ́wọ́. Ọmọ ìkókó tó ní lọ́wọ́ yẹn, ó gbé wọn ọmọ yẹn wá fẹ́ wọn ni. Ó wá sọ pé ìgbà tán bí òun pé ṣòun ò lè fẹ́ wọn. Òun ní tò ṣé ẹ̀ kí mu ọtí, ṣé ẹ̀ kí mu sìgá. Wọ́n láwọn kì í mu ọtí, àwọn kì í mu sìgá. Ìgbà tó fẹ́ wọn tán lórí pé wọ́n mu ọtí, ó ní right reason láti let go of the man. She has a good reason to say pé òun ò ṣe mọ́ because ẹ̀ tán ni. But unfortunately, ẹ̀yin èèyàn from that part of the world, from that part of Nigeria, ẹ ní ìwà ìkà nínú. Àwọn ọkùnrin yín, àwọn obìnrin yín, ẹ ní ẹ̀mí Ọlọ́run. Ọmọbìnrin tó gbé fídíò, tó ń ṣe fídíò, tó ń kọrin, tó ń humiliate ìyàwó yẹn, òun náà ti mọ̀ pé nígbà tó ń bá fẹ́ ọkọ yẹn family house ló máa mọ́ òun lọ definitely. Òun náà máa get frustrated. Àwọn kan náà ó ṣe fídíò tó ń wọ́n humiliate òun tó rárí yẹn lórí screen ni. That is the situation of a lot of women. That is the situation of a lot of ladies. Because ọmọbìnrin yẹn bó ṣe wà yẹn, she will be in her 20s, kò kí ń ṣe àgbàlagbà. Ìtí àwọn míì ń go through nínú ìrìn àjò ayé nìyẹn. Tó bá jẹ́ pé kìí ṣe pé gbọ́mọ wá fẹ́ wọn ni, kò bá tún ti lóyún fún wọn náà, bí ọmọ ìkókó ń bẹ lọ́wọ́ rẹ̀. If you are in that type of situation, you don't need to remarry early. Ẹni tó ní ọmọ tó sì ń gbé pọ̀n, I believe pé à ń sáré ń remarry yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n this part of the world tá a wà yìí, tẹ́ bá ti rí èèyàn bóyá single ni àbí single mother ni tó jẹ́ pé bóyá kò tíì lọ́kọ, ẹ ní jẹ́ kí wọ́n gbádùn. Frustration lẹ máa ń fún wọn. Torí ẹ̀ làwọn náà ṣe fìtìjú kárùn pé jáwọn náà lọ wà níbì kan. Ẹ̀yin àgbààgbà tẹ́ wá jókòó tẹ́ ń ṣe pé ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀.
mo wá rí kan nínú àwọn woman yẹn tí wọ́n bọ́ síta tí wọ́n ń bẹ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò kí wọ́n má bínú ṣé ẹ̀gbọ́n àtàbúrò lẹ́ṣẹ̀ ni àbí ìyàwó tó fẹ́ yín òun lẹ́ṣẹ̀ tẹ́ you humiliate her so much ẹ humiliate ọmọ yẹn ẹ̀yin lẹ́dẹ̀ jẹ̀bi ẹ̀ because ẹ purọ́ fún pé ẹ kì í mu ọtí ẹ kì í mu sìgá on that ground ló fi fẹ́ yín ó fẹ́ yín tán ó rí pé gbogbo ń tẹ́ ẹ lẹ́yìn ṣe ẹ kì í ṣe yẹn gan òun lẹ́ ń ṣe òun lẹ́ mọ̀ ṣe jù she has a good reason to say pé òun ò ṣe mọ́ ẹ ti kẹ́rù ẹ̀ sí passage according to her ẹ tó wá jó farabalẹ̀ kó fi ìdùnnú àbí kó fi peace kó ẹrù yẹn torí kò sí dùnnú nínú obìnrin tó ń kó ẹrù kúrò nílé ọkọ níbi tí ńgbà táwọn àṣẹ kékeré nílẹ̀ Yorùbá níbi táwọn àgbàlagbà máa ń wà torí ọmọdé kì í wọ́ tí àwọn bá ń kó ẹrù wọ́n mọ̀ kó ẹrù yẹn padà sínú ilé ni wọ́n mọ̀ bá kó ẹrù yẹn yàtọ̀ fún ìyàwó tó ṣe zìnà yàtọ̀ fún èyí tó ya olóògùn tó fẹ́ ba yí ọkọ jẹ́ but this time around ẹ̀yin lẹ́ṣẹ̀ ọmọbìnrin yẹn ẹ tó wá frustrate ẹ tó jó farabalẹ̀ kó ẹrù ẹ tó wá ń ṣépè fún ẹ wá gbé sórí àtẹ àgbáyé ẹ mọ̀ pé ara yín ni ẹ̀ ń dojú tì ara yín lẹ̀ ń dojú tì èyí tó mú fóònù náà ti ń ṣe fídíò tó láwọn pàdé lẹ́sẹ̀ Jésù kò ń ṣe irú àwọn ìwà ibi yìí lẹ́fi pàdé lẹ́sẹ̀ Jésù ó mú ọmọ ó mú ìyàwó òun humiliate ẹ̀ òun disgrace ẹ̀ bẹ́ẹ̀ yẹn you made a video you posted it to the world all in the name of wípé ó lóun ò fẹ́ yín mọ́ of course ẹ̀yin lẹ jẹ̀bi ẹ̀ and you see just like I've said nǹkan mẹ́ta tí mo fẹ́ mú jáde ń bẹ̀ early marriage tí ọmọ tó bá ti wà ní young adult age of course ó lè ṣèyàwó but ṣó ti níṣẹ́ tó ń ṣe ṣó ní owó tó lè ná can she take care of herself kí ni àwọn nǹkan tó lè dá ṣe because tóbìnrin ò bá níṣẹ́ lọ́wọ́ àìníṣẹ́ lọ́wọ́ ìmọ̀ ń fìyà jẹ obìnrin gan nínú ilé ọkọ then tá a bá ní ọmọ tó jẹ́ ọmọbìnrin tó ṣe wípé ní ó ti máa ń rìn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí challenges kan wá ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jà tún sáré tì wọ́n lọ ní ọkọ mi lẹ́lẹ́kejì ẹ jẹ́ ká make sure pé a fix problem yẹn nǹkan tó ṣẹlẹ̀ tí marriage àkọ́kọ́ fi ní problem ẹ jẹ́ àkọ́kọ́ make sure pé a fix ẹ̀ náà because nígbà míì àwọn èèyàn máa ń feel pé bóyá ìgbéyàwó òun ló máa solve problem àwọn it's not going to solve your problem it's only going to compound it then ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ máa wà fond of pé kẹ́ ẹ máa fẹ́ ìyàwó lọ sínú family house ìwà burúkú lẹ̀ ń hù ìyàwó fífẹ́ sínú family house ẹ fi ń frustrate àwọn ìyàwó yẹn ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọkùnrin míì bàjẹ́ débi wípé nítò wọ́n mú ọ̀rọ̀ ìyàwó wọ́n lọ rè sọ fún àwọn ìyá àgbà nínú family house mo ti réyàn tó lọ léèwé tó pẹ́ kó tó dé nítorí wípé campus kò tètè rí mọ́tò tí ó wọ̀ wá ìgboro ilẹ̀ ti bora kó tó dé àwọn ọmọ rẹ̀ ti lọ dúró sí ọ̀dọ̀ àwọn ìyá nínú family house tó dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ní eré àyẹn náà ni o pé ọ̀gá ìwo ni ó dá yín dúró dìwò yìí jẹ́jẹ́wọ́ ibi tẹ́ ẹ lọ ó délé ó tún ṣàlàyé fọ́kọ pé mo ti ẹ̀ ń ṣàlàyé fáwọn mọ̀mọ́ wípé kí wọ́n má bínú pé mo pẹ́ ó ní òun ló ń lọ fẹjọ́ rẹ̀ sùn wọ́n pọ̀ pẹ́ dé àwọn baby husband nìyẹn okó nìkan kọ́ lèèyàn fi ń jẹ́ ọkọ bẹ́ẹ̀ ni you have to protect your wife ìyàwó tó fẹ́ tó wá ń lọ rẹ̀ ń rojọ́ rẹ̀ fún àwọn èèyàn rẹ̀ ó ti expose rẹ̀ nígbà tí ìṣe wípé bí ṣe máa ń ṣe continuously nu even kó jẹ́ bí ṣe máa ń ṣe continuously there is a way you talk it over then most àwọn ìyàwó tí wọ́n bá fẹ́ wọn ní àwọn area ibẹ̀ yẹn frustration ni wọ́n máa ń fún àwọn ìyàwó yẹn most àwọn ọkùnrin yẹn wọn kì í níṣẹ́ lọ́wọ́ lẹ́yìn kẹ́ ẹ dó obìnrin nìkan ilẹ̀ wà fún ẹ lè tọ́jú àwọn ìyàwó tẹ́ fẹ́ ẹ mú wọn lọ sínú family house ni wọ́n ti mọ̀ bá yín bọ́ àwọn ìyàwó àwọn àbúrò yín àwọn ọ̀rẹ́ yín àwọn extended family yín wọ́n mọ̀ frustrate ìyàwó níbẹ̀ òun ló dífá fún ìyàwó tó ń kẹ́rù tó kan mú fídíò tó ń kọrin òfò tó ń fi ìyàwó yẹn tó fi ń ṣe yẹ̀yẹ́ ìwọ náà kò ń tiẹ̀ obìnrin ní ẹ̀ wàá lọ ilé ọkọ nígbà tó bá dé ilé ọkọ yẹn wàá wá ṣẹ̀ṣẹ̀ wàá mọ fìtínà tó ṣe fún ẹni yìí á wàá mọ̀ bóyá agbára tiẹ̀ náà máa ka nígbà tí ogun ti tiẹ̀ náà tó bá dé
ìbànújẹ́ òun lẹ̀ ń ṣe fún àwọn obìnrin tẹ́ ń fẹ́ lọ sínú family house ẹ̀ ń kírètì ìbànújẹ́ fún wọn ni ẹ̀ ń mú wàhálà wá bá àwọn obìnrin yẹn ìpọ́njú ilẹ̀ mú wá fún wọn àtọkọ àti àwọn ẹbí ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí rọ̀jò ìpèlé ọmọ ọlọ́mọ lórí nítorí wípé ní ẹ dìsíìfù ẹ̀ wípé ẹ̀yin kì í mu ògógóró ó lóun ò lè fẹ́ ẹni tí ó mu ògógóró nọ́mbà fẹ́ ní èsè nọ́mbà túláàsì ẹjọ́ nítorí ọlọ́run nígbà tí fídíò yẹn ṣe jáde àwọn èèyàn kan ní mọ̀ nǹkan tó ṣe mo ní ẹgbẹ́ gbogbo ẹnu yín sọ̀hún bó ṣe wà yẹn ìfún kó jẹ́ pé òun ni ò dáa kó ṣe pé ní ibi ni ìwà táwọn tó wà bẹ́ẹ̀ yẹn portray ìwà burúkú ni lọ́tọ̀ àwa farabalẹ̀ ó já sọ pé wá trace ibẹ̀ lọ láti lọ rèé ṣe investigation àwa rí wípé nítò ẹ̀tàn náà fi fẹ́ ó dẹ̀ ní agbára àwọn òká láti fẹ́yàn tó mu ògógóró ẹlòmíì òórùn ògógóró ó máa affect breath kò ní lè mí dáadáa ń tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe kó ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe rí ẹ̀yin ará sáìdì yẹn ọlọ́mọ̀ọ́mọ̀ fẹ́ fi fídíò yẹn expose yín ni because bẹ́ẹ̀ ṣe wà níbẹ̀ yẹn ẹ̀ ní ẹ̀mí ọlọ́run ẹ̀mí kẹ́ frustrate ìyàwó kẹ́ ní ìyàwó lára kẹ́ fẹ́ wọn sínú family house kẹ́ tó máa wá frustrate wọn ẹ̀mí yẹn ní gbénu yín ìwọ tí wọ́n wá mú fídíò tó ń ṣe fídíò tó ń humiliate ìyàwó yẹn tó ń bú tó ń sọ̀rọ̀ sí ṣé wọn náà mọ ibi tó máa ṣẹrù kà gbogbo àwọn ìyá tí wọ́n jókòó tí wọ́n ń ṣépè àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun ó wá òun làwá lágbọ́njú tá a dàgbà bá bẹ́ẹ̀ àgbà ti yín lójú yín lórí ọmọ tuntun wọ́n tó ń pa tó ń rẹ́ dànù kúrò lọ́rùn rẹ̀ ẹ̀ ṣe dáadáa ọmọ tó ń ṣe fídíò náà kò ń tiẹ̀ torí family house náà máa fi òun náà sí òun náà máa bá àwọn alágbàákò pàdé tí wọ́n máa ní lára nínú ìṣẹ̀dá ìṣẹ̀mí obìnrin tẹ́ ẹ̀ bá nídìí obìnrin tọkùnrin ò bá nídìí obìnrin ọlọ́run ò ní lọ dá obìnrin ọlọ́run kírẹ́ẹ̀tì obìnrin nítorí ọkùnrin ni bẹ́ẹ̀ yín ọkùnrin sáìdì yẹn ẹ kì í wúlò family house lẹ́ máa ń fẹ́ yàwó sí ẹ lọ béèrè family house ni wọ́n máa ń fẹ́ ìyàwó sí láwọn angle sáìdì yẹn wọn kì í nílé tí wọ́n fi tọ́jú obìnrin wọn kì í níṣẹ́ ajílẹ̀tẹ̀ kan ni wọ́n wá jókòó wọ́n á fi bẹ́ǹtì wọ́n á jí wọ́n á jókòó láàárọ̀ wọ́n máa ń dákà jẹ kókó náà máa ń rà mú wọn kì í ní pọ́ọ̀tù ọbẹ̀ wọn kì í ní pọ́ọ̀tù ọbẹ̀ ìyá àgbà kan tó bá ṣe bẹ́ẹ̀ yàrá ìyá àgbà yẹn ni gbogbo wọn máa kì sí ibẹ̀ náà ti máa jẹun àárọ̀ ọjọ́ yẹn most ẹ̀yin ọkùnrin bẹ̀ yàtọ̀ fún àwọn kọ̀ọ̀kan tó wà educated láàrin wọn bẹ̀ majority àwọn ará abẹ yẹn ẹ̀yin ìyàwó ẹ̀yin obìnrin yẹn má fẹ́ wọn ní angle yẹn tẹ́ bá fẹ́ wọn bẹ̀ family house náà máa gbé yín lọ o kẹ́ ẹ tètè gbọ́ o orí ẹni tó ṣe fídíò yẹn ti gbálẹ̀ ẹ mọ gbọ́ ọmọ ìgbà tí yóò ọjà sọ pé lọ́bẹ̀ ó ní pé ní ọmọ àbúrò ọkọ òun ni ẹni tó ṣe fídíò yẹn ọmọ àbúrò ọkọ òun ni ọjà sọ pé òdẹ bá gẹ̀ yẹn ń bẹ̀ gẹ̀ tó ṣe fídíò yẹn ọjà sọ pé ò bá ń bẹ̀ ìyá tó ń ṣépè wọn bá ọkọ rẹ̀ gangan wọn bá ẹ ti ṣe ọmọbìnrin yẹn kò ṣẹ̀yìn kò jẹ̀bi yín ẹ̀yin lẹ jẹ̀bi rẹ̀ ẹ̀yin lẹ purọ́ fún tẹ́ ẹ fẹ̀ tán fẹ́ ilé tá a bá sì fi tó ọmọ ìrì ló máa wó ó dẹ̀ kẹ́rù ẹ̀ òun ò ṣe mọ́ dángájíá ó bẹ́tà kó ní òun ò ṣe mọ́ ju kó wà nílé yín kó mọ̀ fi ẹ̀tàn bá yín lò ẹ fi ọmọ wá sínú family house failure nìyẹn in the first place ẹ̀yin obìnrin bóyá o jẹ́ single àbò jẹ́ single mother àbò jẹ́ widow má jẹ́ kẹ́nì kankan fẹ́ lọ sínú family house fìtínà nínú family house yẹn ọkùnrin tí ò bá ti lè dá ilé gbà kó rẹ́ǹtì ilé kó wá iṣẹ́ ṣe tí ò lè bọ́ obìnrin tí ò lè dá obìnrin gbé sínú ilé kó soko rẹ̀ lókùn ẹ lè máa humiliate obìnrin bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ máa ṣe fídíò kẹ́ ẹ máa ṣépè fún kẹ́ ẹ máa sọ wípé níbi ó ti máa lọ ní from one place to another nìyẹn kódà kóbìnrin ó ṣẹ̀ṣẹ̀ gan tí ò ní dáríjìn kó jẹ́ ẹ̀ṣẹ̀ ìzìnà ló ṣe ẹ gbọ́dọ̀ dójú ti obìnrin tó yẹn nígbà tí Mary àti Joseph tí wọ́n ń court tí Mary dédé lóyún lójijì Joseph ní òun máa disengage ẹ̀ secretly ó ní bíbélì ó ní kò fẹ́ dójú tì ní gbangba toró rò pé ó ti ṣe àgbèrè ó ti ṣe panṣágà ló fi ní oyún he was thinking of how to divorce her privately kò fẹ́ dójú tì even though ó ti commit grievous offence but Joseph was thinking pé òun á rọra disengage ẹ̀ secretly òun ò ní fi kíní yẹn ṣe open òun ò fẹ́ fún ní public disgrace Yorùbá version ó ní kò fẹ́ dójú tì ní gbangba kò fẹ́ fún ní public disgrace
before kí angel of God tó wá intervene pé that which is conceived of her is through the Holy Spirit pé ẹ̀mí mímọ́ ni ó fún ní oyún yẹn kò kí n pé she is still a virgin that she is. If not, Joseph would have discharged her privately. Ní ẹni tá a ti assume pé ó dẹ́ṣẹ̀ immorality gan kéèyàn ó ṣe àgbèrè gan ìtìjú yẹn kò gbúdọ̀ tó yẹn. Ẹ wá múra ẹ wá ń ṣe fídíò ẹ gbé ọmọ ọlọ́mọ sórí afẹ́fẹ́ tó bá ṣẹ̀yìn ṣẹ́yìn lè gbà. Ẹ̀yin ìyá àgbà Ọlọ́run ò ní ṣe yín ní àgbà ìyà. Ẹ wá ń ṣẹ́ ìpèlé ọmọ níbi àwọn àgbà bíi táwa dàgbà sí. Kódà kó ṣe wípé ó wà so obvious pé ẹni yìí ó ní reason láti fọkọ yẹn lẹ̀ bóyá ọkọ yẹn máa ń fìyà jẹ ni bóyá ó máa ń dà á láàmú ni kò sí anybody tó fẹ́ kẹ́rù kúrò nílé tí wọ́n ní mo bá kẹ́rù yẹn wọlé padà pé ọ̀ọ́ni lọ sùúrù nílé ọkọ bó ṣe wà yẹn àwọn ìyá àgbà yẹn wọ́n ti mú wọlé. Àwọn àgbà àtijọ́ wọn káre lọ́hùn yàtọ̀ fáwọn tìsín tí wọ́n ń ṣe bó ṣe ń wù wọ́n tó bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ tó ń ṣe dáadáa fún wọn ni wọn mà ní ṣe bẹ́ẹ̀ yẹn sí wọ́n mú wọlé. Even láwọn tó jẹ́ wípé ìyàwó ò ṣe nǹkan kan fún wọn ẹnu pé wọ́n identify as ìyàwó ilé àwọn ìyá àgbà yóò ti mú wọlé wọ́n ti mọ kánsẹ́lì ẹ̀ wọ́n ti mọ ṣàdúrà fún wọ́n ti mọ bá a sọ̀rọ̀. Àwa tá a jọmọdé gan àní rí ní gbèrègbèrè ní gbogbo ìgbà yẹn wọ́n ti kẹ́rù yẹn wọnú ilé padà tí wọ́n ti mọ ṣìpẹ̀ fún tí wọ́n ti mọ wàásù sí pé sùúrù ni ìyá alágbájá mọ́ lọ tí wọ́n mọ àwọn tí wọ́n máa ń kọkọ dáńgájíá òru ni wọ́n máa ń kẹ́rù o alẹ́ mọ́ru ni wọ́n máa ń kẹ́rù o tóró ti mọ̀ pé tóun bá kó lójú ọ̀sán wọn ò ní gbà kó wọn kó. Bẹ̀yìn àgbà wà lọ́jà orí ọmọ tuntun ó wọ́ ọmọ yín lọ́wọ́ ẹ wá ń ṣépè èpè tó ṣe wípé nítò ẹ lọ túbá lọ́dọ̀ ọmọ yẹn képe ohun tó mọ́ báǹsì sórí àwọn ọmọ yín. Ẹ wá mú fídíò àlùsì ẹ ń ṣe sórí afẹ́fẹ́ is a shame on you. Ẹ fẹ́ ìyàwó sínú family house ìyàwó tó jẹ́ ọmọdé ni ẹ fẹ́ síbẹ̀ ẹ rówó tọ́ ẹ rówó tẹ́kíà ẹ wá wà nínú àwẹ̀ ẹ wá ń ṣe nǹkan tí ò dáa ẹ wá ń ṣépè fún ọmọ ọlọ́mọ ẹ ń humiliate ẹ ń ṣépè fún ẹ tún ṣe fídíò ẹ tún gbé sáfẹ́fẹ́. Kí ni àtúnṣe tẹ́ ń ṣe ní inú ìgbéyàwó yẹn kí ni àtúnṣe yín? Níjọ́ táláyé ti dáyé nílẹ̀ Yorùbá bíi táwa dàgbà sí àwọn àgbà máa ń to nǹkan ni o. Ẹ wá mú èpè ẹ ń ṣe fún ọmọ kí lè tẹ purọ́ fún pé ẹ kì í mu ògógóró àti sìgá kó tó fẹ́ yín. Ẹ wá lè cover ṣèmù irọ́ àti ìtìjú yín ẹ wá ń ṣépè fọmọ ọlọ́mọ. Ìwọ náà mú fídíò obìnrin ní ò mọ bí tó ń lọ tó bá pàdé àwọn alágbàákò bíi tiẹ̀ ṣé o lè cope pẹ̀lú rẹ̀? Can you cope níwọ ọmọ tó ń ṣe fídíò àlùsì yẹn tó bá lọ rè bẹ ìyàwó yẹn ìwọ gan o máa kàn tiẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ torí bó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ṣe yẹn o sì máa gbà á. Ìwà òfò ní gbogbo yín wù ní inú fídíò yẹn ìwà òfò òun lẹ́wù ẹ yé fẹ́yàwó sí family house mọ́ gbogbo ẹ̀yin ará sáìdì yẹn inú family house lẹ́mọ́ ń fẹ́yàwó sí. Àtàwọn ìyàwó tán kàwé tán wà educated àtàwọn tí wọn ò kàwé tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ ni wọ́n ń ṣe gbogbo wọn yányán ìyàlẹ́ fi máa ń jẹ wọ́n lábala sáìdì bẹ̀ yẹn. Mo mọ̀ yín dáadáa àwọn ìyàwó yín wọ́n máa ń sunkún ni. Wọ́n kì í ní ayọ̀ nínú ilé yín láwọn ìyàwó tẹ́ máa ń fẹ́ ní gbogbo sáìdì bẹ̀rùn ogun lẹ́ máa ń gbé ti àwọn ìyàwó. Òun náà lẹ ti púfù nínú fídíò yẹn kí lẹ fídíò ọmọ ọlọ́mọ sí ó sì ń kó ẹrù rẹ̀ ẹ wá ń ṣe pé òfò kò sẹ́nì kankan tó dìde tó tiẹ̀ embrace ẹ̀ tó tiẹ̀ ṣìpẹ̀ fún bí ó tiẹ̀ padà lọ tí ò ní padà fẹ́yìn ẹ ṣe akitiyan ẹ ṣe àjò you don't know where she will be tomorrow. Ẹ wá bẹ̀rẹ̀ ìpè orí burúkú ẹ ń ṣe ìyẹn náà mú fídíò ó ń ṣe fídíò bẹ́ẹ̀yàn bá fẹ́ léyàwó lọ nínú ilé dángájíá ọ̀tọ̀ ni. Ẹ̀yin obìnrin ẹ má jẹ́ kán fẹ́ yín sínú family house mọ́ tó bá ti fẹ́ sínú family house ó ti ní problem that marriage is dead on arrival. Dead on arrival. Ọkùnrin tí ò bá ti tó bàbá ọmọ ṣe tí ò tọkọ ìyàwó ṣe ẹ má fẹ́ torí owó ló ṣe fẹ́ tẹ́lẹ̀ lẹ́jọ́ ṣé wọ́n ń fẹ́ èèyàn torí òṣì ó lójú obìnrin tá ilé fẹ́ sínú òṣì tó ń gan ò bá tòṣì because mi ò mọ irú ìṣẹ́ tó máa ṣẹ́wọ̀ gan tákùṣẹ́ tí ò lè rówó gbalẹ̀ fi máa wá tòṣì ẹ tó o máa wá fẹ́ torí tí wọ́n fúnra ẹ ò bá kí ń ṣe ní ìyà mi rò wípé ní ìyá lè fẹ́ ẹ. Ó wá fẹ́ ènìyàn ó fẹ́ lọ family house lọ́dọ̀ àwọn ìyá tí àgbà tí wọ́n máa ń túlé ni. Àwa gan mo rántí ìgbà tí mo lọ sìnjọba I served 11 years ago ni mo sìnjọba l'Anambra. Ó ní gẹ́ẹ̀ kan tó wá
àwọn batch tó dé lẹ́yìn wa wọ́n bá wa nínú lodge ni ó lóun ò ní obey rules and regulation òun ò ní tún inú lodge ṣe ó dẹ̀ ti ní roster tá a fi ń tún ṣe the girl is so troublesome àwọn tá a jọ sìn ìjọba máa rí fídíò yìí wọ́n á dẹ̀ mẹ́ni tí mo ń bá wí òjijì ló lòun ò gbé lodge mọ́ ló bá chief kọpajà bọ̀bọ̀ tó jẹ́ pé òun ni coordinator tí mo ń represent wa lọ́dọ̀ àwọn school authority and co ló bá gáì yẹn jà àṣé owó tó yẹ kó san táwa san nígbà tá a dé àṣégẹ́ yìí ò san ó dẹ̀ ló bẹ̀ ń pé tó òun ní problem pẹ̀lú aláwí òun ìgbà yẹn 1980 láláwí ìgbà náà 1980 ni pé kinní kan èló náà ló wọ́ òun 2000 naira lodge levy ó lóun bá ní kò sí ọ̀nù tó bá di next month aláwí yóò san ìgbà tó di next month aláwí kò sanwó yẹn ló bá ní kó mọ́wọ́ wá and the constitution tá a bá sọ fún wa pé any copper tí ò bá ti san owó the room should be locked cc chief copper ló bá lọ lọ́ọ̀jì yàrá ẹ̀ bó ṣe kọ́kọ́ lọ fẹjọ́ sùn nìyẹn ọ̀tọ̀ ló sọ kinní yẹn dìjà despite the fact pé the girl was so troublesome ọjọ́ tó kẹ́rù tó lóun kúrò ní lọ́ọ̀jì gbogbo wa sọ pé no kó mọ̀ kúrò ni mo rántí pé holiness there is one of us that her name is holiness lọ rèé mú 2000 naira ó fún ọmọbìnrin yẹn pé kó lọ rèé san pé tó bá yẹ pé nítorí owó yẹn ni ó ṣe wá kúrò ní lọ́ọ̀jì òun ó bùn kó lọ san because why a fẹ́ kó lọ even though she is troublesome we still don't want her to go ìfẹ́ wá dà ìyàwó tó lè máa kó ẹrù nírú situation yẹn inú rẹ̀ ò lè dùn ẹ wá múra ẹ wá ń rojọ́ orí burúkú ẹ wá ń pariwo ẹ wá ń ṣépè ẹ wá ń sọ wípé nítò ṣe ń bí bí ó ṣe máa kó ẹrù káàkiri náà nu ẹ̀yin náà mọ bí táwọn ọmọ tẹ̀yin náà máa kẹ́rù dé ẹ máa rú àwọn èèyàn tí wọ́n máa bá pàdé ìwọ náà tó gbéra tó ń ṣe fídíò tí ẹ náà ló wà ní gìgìrísẹ̀ rẹ yẹn ilé ọkọ ló wà ní gìgìrísẹ̀ rẹ yẹn bó bá ṣe dùn sí ṣe bí tó bá débẹ̀ ojú ẹ máa rí ẹ má fẹ́ ìyàwó lọ family house mọ́ gbogbo ẹ̀yin ìyàwó tó fẹ́ sí family house ẹ yarí kẹ́ ẹlẹ́gbẹ́ bẹ̀ mọ́ ọkọ tí ò bá ti lè gba ilé kó mọ̀ fẹ́ ìyàwó kó tó bá bọ́ ọmọ ṣe nìyẹn ọkùnrin míì gbogbo asset tó ní láyé yìí òun náà ni okó ẹ̀ yẹn okó yẹn nìkan ni ẹlòmíì ní tán fi ní ẹ̀yin ọkùnrin ò ẹnáwó okó ni ọkùnrin tó kó rẹ̀ bá sì ti ń le ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ mọ́ le tó o bá ti ní iṣẹ́ tó o lè fi gba ilé bí ṣe yàrá kan àbọ̀ àbí yàrá méjì lọ gbà tó o fẹ́ ìyàwó sí tó o bá ti ní owó àwọn ẹgbẹ́ yín ló ń fẹ́ ìyàwó sínú ilé tó ní àlùbáríkà tó ẹjọ́ nítorí ọlọ́run ọkùnrin tí o bá ti lè dá gbalé kó má fẹ́ yín number 1 number 2 tó o bá ní iṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin má lọ lé ọkọ ọba àfọkọ bú ẹ jù bẹ́ẹ̀ lọ má dé anybody lóhùn you must have money ọlọ́mọ fi yàn sẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tó o bá ní marriage challenges bóyá single mother ni ẹ má lọ kánjú rì márì o because ọmọ tó gbé pọ̀n yẹn kì í sọ ọmọ wọn nínú ilé yẹn o ó gbé ọmọ yẹn wá fẹ́ wọn ni o now èèyàn tó lè ní ọmọ òkókó tó ń gbé pọ̀n tó bá jẹ́ single mother táwọn ọmọ ẹ̀ sì kéré marriage is not your next step o your next step is how to get better work how to take care of your children torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fẹ́ single mother yẹn wọ́n máa ń rí wọn nírìí pé àwọn ṣe wọ́n favour ni wọ́n máa ń rí wọn rí pé àwọn ṣe wọ́n lóore so they frustrate them more than frustration can be ìlò dífá fún irú àwọn àgbà ìyà tí wọ́n ń ṣẹ́ èpè ẹ dákun ṣé Yorùbá àti yín ṣe ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti wá ni tó rọ̀rọ̀ yín ò yé mi ẹ frustrate obìnrin dé level yẹn ẹ tún ṣépè fún kí ni nǹkan tó ṣe fún yín tó fi deserve èpè yẹn ẹ wá sọ fún mi reason tí èpè yẹn ò ní padà sórí yín àtàwọn ọmọ yín torí èèyàn tí ò bá ti hùwà èpè tẹ́ bá ti ṣépè fún àdúrà ni ó lọ mọ́ bá èèyàn tó bá dẹ̀ hùwà èpè tẹ́ bá ti ṣàdúrà fún àdúrà yẹn máa yí sí èpè ni ìwọ tó ń ṣe fídíò yẹn o ti fọwọ́ ara ẹ o ti fi design problem fúnra ẹ̀ mí ní kí n rojọ́ sí ẹ you have designed your own problem by yourself èyí tó sì design fúnra ẹ ó ti wúwo jọrùn ẹ lọ gan ọ̀ lé gbé ọlọ́run dẹ̀ kẹ́yàwó tẹ́ humiliate kò tí ì bímọ fún yín àbí ṣó bímọ ni ọmọ tó gbé pọ̀n kì í sọ ọmọ yín tó bá jẹ́ wípé ní kò lọ́mọ kékeré lọ́wọ́ ṣe mọ̀ pé yóò ti lóyún tó bá wá lóyún sírù bẹ̀ yẹn tó bímọ síbẹ̀ tán wá lé bẹ́ yẹn wọ́n wá lọ́dọ̀ ọmọ méjì bàbá méjì àbí ọmọ mẹ́ta bàbá méjì ẹ̀ ní mọ àgbákò àwọn tó bá pàdé tí ìrìn àjò ẹ fi rí bẹ́ yẹn people will begin they will start to judge her
they will not know what she went through that make her to be in that situation. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ wọ́n fẹ́ sí family house mọ́. Ọkùnrin tí ó bá ti níṣẹ́ gidi lọ tó bá nítorí òun ò níṣẹ́ lọ ló ṣe fẹ́ òun kó sọ bẹ́ẹ̀ o. Jọ sọ bẹ́ẹ̀ o. Tó bá fẹ́ ńgbà tí ò lò lọ́nà tó fi ọ́ tó fi ìpọ́njú sí ọ tó fi ìpọ́njú fẹ́ ọ sínú family house náà ìyẹn ò ní ó jèrè ọkọ yẹn o. Má tan rẹ o. Gbogbo àwọn tó fẹ́ sínú family house wọn padà jèrè ọkọ o. Gbogbo ìyà tí wọ́n jẹ ní family house yẹn fake ni o. Ìyà yẹn ò padà yí di ohun rere fún wọn o. Àwọn ìyà téèyàn máa ń jẹ téèyàn máa ń jọrọ rẹ̀ níwájú ó ní ìyà tó jẹ fúnra ẹ. Bóyá gbà tó wà nílé ìwé tó ọ̀rọ̀ oúnjẹ jẹ tó fi ìyà kàwé tó parí tó gba certificate tó fi certificate soríire ọ jèrè ìyà tó jẹ. Bóyá gbà tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá tọ́gà mọ́ discipline ẹ tó dẹ̀ gba discipline yẹn gẹ́gẹ́ bí ọmọṣẹ́ tó dẹ̀ ṣe freedom tó ṣàṣeyọrí tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń rówó ó jèrè ìyà yẹn. Bóyá gbà tó ń ṣe kátàkárà gbogbo tójú ẹ ti rí nínú ìrìn àjò ìlàkàkà ayé tí Ọlọ́run padà ṣàánú rẹ àwọn ìyà téèyàn máa ń jèrè nú o. Tó bá fi ìpò lọ tẹ́rí sí wàhálà ní family house kan ó wá rò pé yóò gbé ọ ó máa padà ní problem ni o. Lọ bèrè o. Àwọn ìyá wa àtijọ́ tí wọ́n fẹ́ sí family house ayé ìgbà yẹn yàtọ̀ sí ìsìn o. Ọgbọ́n tí àwọn àgbà tí wọ́n fi ń tolé ńgbà yẹn àwọn èèyàn ti fọgbọ́n ṣe yahoo tán sí o. ń lódì fáfá àwọn ìyá àgbà tí wọ́n jókòó tí wọ́n ń ṣépè fún ìyàwó tó ń kẹ́rù wọn ò tiẹ̀ show empathy. Àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn fún ìyàwó at that damn time of her life imagine fìtínà tí wọ́n fojú rẹ̀ rí nínú ilé yẹn. Imagine tí wọ́n ti fojú rẹ̀ kàn every day nínú ilé yẹn will be like a prison fún ọmọbìnrin yẹn for them to be acting like that to her. Imagine the frustration they would have taken her through ní inú ilé yẹn. Ọkùnrin tí ò bá ti tó bá bọ ọmọ ṣe tí ò tó ọkọ ìyàwó ṣe kó máa bá tiẹ̀ lọ. Ìwọ obìnrin empower yourself. Má lọ kánjú lọ ilé ọkọ. At a very early stage in life èèyàn lè marry early ó ní advantage but tó bá níṣẹ́ there is no romance without finance o. Tó bá níṣẹ́ lọ́wọ́ tí wọ́n gan make owó ẹ tó kì í ṣe ní ìyà yóò tó pẹ́ kẹ́ni tí ó fẹ́ sí family house gan kò ní wá sí iwájú ẹ. Ẹni tí ò nílé tó fẹ́ sí kò ní wá wájú ẹ torí mọ̀ pé wọ́n gan kì í ṣe ní ìyà. Bẹ́ẹ̀ ìwọ tó wáṣẹ́kúnṣẹ́ tó ń ṣe tó ní source of income bí ò ti ẹ̀jú péréte ìlọkulọ̀ wọ́n lè fẹ́ sórí títì gan kan ní o wá mọ̀ sun títì tó bá ti forí tì tán tó ti bá wọn jìyà tán ó mọ̀ wá jọrọ̀ ọmọ làlùbáríkà. Àwọn tí wọ́n jẹ ìyà ilé family house ọmọ wọn báwo lọmọ wọn ṣe rí tí ò ń ṣe àwọn ìyá àtijọ́ àwọn grandma àtijọ́ yẹn lè fi wọ́n wé sìn torí àwọn ọkùnrin ìsìn èyí tó rí àwòpé ló pọ̀ jù láàrin wọn èyí tí ò tó bàbá ọmọ ń ṣe ló pọ̀ jù láàrin wọn èyí tó ṣe wípé nítò láti lè frustrate obìnrin ni wọ́n ṣe ń fẹ́ obìnrin. Wọn kò ní tọ́jú obìnrin wọn kò ní tọ́jú ọmọ kankan dó obìnrin kan bóbìnrin sùn kan dìde kan gbára gbù kan mọ́ lọ wọn ní kókó important tán fẹ́ ṣe sóbìnrin tí ẹ ní àwọn ẹbí wọn tó bá dẹ̀ ń fìyà jẹ ìyàwó tí wọ́n humiliate ìyàwó wọn ní kókó kan tí wọ́n ṣe láti fi defend ìyàwó yẹn. Òmúyàn wábì kan ìwọ ló fẹ́ wá bẹ̀ o tún lọ ń bàjẹ́ fáwọn ará bẹ̀ set up nìyẹn. Ó yẹ kó sù ẹni because set up ló ṣe fún un kí n máa ṣènáwó ní ìlú mi kí àwọn èèyàn tẹ̀lé mi wá láti jìnnàjìnnà wá ṣe ìnáwó yẹn kí n wá débẹ̀ kí n lọ mọ́ rojọ́ àwọn tí wọ́n tẹ̀lé mi wá ṣòde kí n mọ́ rojọ́ wọn láìdá fáwọn ará abẹ̀ mo ti tà wọ́n báwọn mo ti set up wọn báwọn èmi ni that is what a lot of ọkùnrin in that area báyẹn máa ń ṣe nìyẹn o lọ bèrè o. Family house náà máa ń fẹ́ yàwó síbẹ̀ o àwọn ọkùnrin wọn kì í gbọ́ bùkátà kan lórí ọmọ báyìí àti lórí ìyàwó. Zina wọn bí gbẹ̀yìn bá lọ school zina ni lọ bèrè wọn kì í tọ́jú ìyàwó wọn kì í tọ́jú ọmọ wọn kì í ní ìkòkò ọbẹ̀. Tíyàwó bá dẹ̀ struggle tó bá dáná tó fowó rẹ̀ dáná tí ò bá gbé fún wọn àgbákò tí ò bá gbé fún wọn ogun. Àwọn ọmọ yẹn àwọn ìyàwó yẹn wọ́n wá grow up with that bitterness yẹn ló máa grow up with they train them with bitterness so bitterness tí ń bẹ nínú wọn náà máa ń spill out to others. Òun ló dífá fún ọmọ tí ń ṣe fídíò tó humiliate ìyàwó kò ní empathy because bitterness yẹn ló fi train òun náà.
ẹ wo irú ìyàwó tó máa bí irú ọmọ tí ń ṣe fídíò yẹn, bitterness yẹn ló náà grow with àwọn ará abẹ́hùn bí wọ́n ṣe máa ń ṣe nu o. Honestly, yàtọ̀ fún bẹ́ẹ̀ any other person tó bá ti fẹ́ yàwó sínú family house frustration tó fẹ́ lọ fún ìyàwó nìyẹn, because wọn kì í lẹ́mìí Ọlọ́run. Ìyàwó tó ń kẹ́rù tó lòun ò ṣe mọ́, ẹ tiẹ̀ ṣáájò kéèyàn ó gbélé ilé kankan kó fẹ́ kó kó ńbẹ̀ bóyá lè mẹ́rẹ́ǹtì ó wá fẹ́ kó lọ lé rẹ̀, àwọn tẹ́jọ́ gbé wọn kì í báyàn kẹ́rù o, torí wọ́n ní àwọn ò fẹ́ kó lọ despite the fact pé ìtẹ̀síwájú ló bá yí ẹ, progress ló bá yí ẹ, ó lọ ń progress ni nílẹ̀ Yorùbá, nínú àṣà, nínú ìṣe, nínú culture pé kó má bàjẹ́ tá à ń ṣe, tá a kọ́, tá a fi train wa. Èmi gan tí mo jọ́mọdé, ìyàwó ò lè máa ṣe bẹ́ẹ̀ yẹn níbi tí mo wà kí n wá máa wò níran. Ti ẹ̀ dìde embrace kẹ́ẹ̀tì ẹ̀ pé ẹ wá ní ẹ̀yin ni kinní kan pẹ̀lú orí ìyá rẹ̀, orí bàbá rẹ̀ yóò jẹ́ ọmọ sí kiri. Yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín náà, àwọn ọmọ yín wọ́n kẹ́rù padà wá bá yín nílé. Family house àdánwò àti fìtínà ni mo pè wá sínú ayé àwọn obìnrin. Àwọn ọkùnrin tí wọn ò bá ti ní owó láti fẹ́ ìyàwó sí ilé ọ̀tọ̀, ẹ má fẹ́ wọn mọ́. Gbogbo ẹ̀yin obìnrin ṣe mọ̀ pé eléyìí ó bọ́ síta ló járí. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń pass through gbogbo challenges ilé family house yẹn, ẹ má lọ rò pé bóyá tẹ bá ti forí tì ẹ máa padà wá, wọ́n wàá gbé yín lọ lé ibòmí o. Orí yín máa pa ni o, Ọlọ́run gbọ́, ó máa pa ni o. Kò sí kókó important kankan tí ọkùnrin yẹn tó máa ṣe fún yín o. Tó bá padà nílé mi gan náà gan, ìyàwó mi ló máa fẹ́ lọ sínú ilé yẹn o. Ìwọ ló forí kó ìyàwó. Tó bá wù ọ́ kó gbọ́, tó bá wù ọ́ kó nírọ́ ni mò ń pa. Ìwà burúkú lẹ wù nínú fídíò yẹn, ẹ̀yin àgbákò ẹbí ni yín, àgbákò ni yín. Tẹ́ ẹ bá bẹ ọmọbìnrin yẹn, gbogbo ègún tẹ́ fi kalẹ̀ yẹn yóò ké lórí yín, lórí àwọn ọmọ yín àrọ́mọdọ́mọ ìpele kẹrìnlá. Bẹ́ẹ̀ ni, lágbára lọ́wọ́ gbogbo òbò tó dorí kọlẹ̀ tí ó ṣẹ̀jẹ̀, lágbára lọ́wọ́ gbogbo òbò tó ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́, gbogbo òbò tó ń bímọ lọ́wọ́, àtẹ̀yẹ tó ń gba ọkọ́ lọ́wọ́, gbogbo èpè tẹ́ ẹ ṣẹ́ yẹn orí yín ló máa padà sí àtàwọn ọmọ yín. Àfi kẹ́ ẹ pe ọmọbìnrin yẹn kẹ́ ẹ bẹ́ẹ̀ public apology tẹ́ ẹ ṣe yẹn. Àwọn tẹ́ ẹ ṣẹ̀kọ́lẹ̀ ń bẹ̀, àwọn tẹ́ ẹ ń bẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ wọn. Ẹni gbogbo ẹ̀yin agboolé kinní kan, ẹ̀gbọ́n, àbúrò, ìyá, bàbá, ẹ má bínú, ṣé ìyá àti bàbá lẹ ṣépè fún ni? Ṣé ìyá àti bàbá lẹ ṣépè fún àbí ìyàwó tó fẹ́ yín? Ebe ṣe sọ fún pé ṣe báyìí sí kẹ́ tó fẹ́, kì í ṣèfẹ́ lẹ promise rẹ̀, kì í ṣèfẹ́ lẹ promise rẹ̀, kì í ṣèfẹ́ lẹ promise rẹ̀. Ẹ fẹ́ obìnrin tán, ẹ sọ wọ́n di èkísà, ẹ sọ wọ́n di gbá ìwúyọ. Ẹ mọ̀ dúpẹ́ pé ó jẹ́ ọmọ tó ní sùúrù. Tó bá jẹ́ àwọn ìyàwó àṣà, ẹ mọ̀ pé ó wà ńlẹ̀ bí yanrìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwọn ìyàwó tí wọ́n mọ̀ burú yẹn, àwọn ni àwọn ẹbí òkín lè ń kojú wọn. Bí àwọn tó bá ti tutù bí jẹ̀ǹbẹ́tẹ̀ bí ọmọbìnrin yìí, àwọn lẹ́mọ̀ ń lé humiliate, àwọn lẹ́mọ̀ ń lé embarrass wọn, lẹ́mọ̀ ń lé frustrate wọn. Àwọn ni ẹ lè ṣe fídíò wọn ní irú scenario yẹn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ àwọn ìyàwó àṣà, tó bẹ́ẹ̀ kẹ́ ṣe. Ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń fẹ́ àwọn obìnrin, torí ẹ̀ làwọn ọkùnrin míì ní ayé wọn kì í ní lọ síwájú. Ẹ fẹ́ ìyàwó, ẹ mọ̀ bá sùn, ẹ ní tọ́jú ẹ ní bọ́ ọmọ. Ẹ wà lẹ́ẹ̀rí ṣe, ẹ lè rí ṣe. Wọn ò pè yín fúnṣẹ́, wọn ò ní pè yín fúnṣẹ́. Tí wọ́n bá ń ṣe iṣẹ́ lígi mú yín, tẹ́ẹ̀dẹ̀ mọ́ṣẹ́ yẹn, wọn ò ní pè yín. Nítorí wípé nítò ṣe nǹkan tí yóò mú kí iṣẹ́ kó wọlé tọ̀ yín wá. Bùkátà tó yẹ kẹ́ ẹ gbọ́ ẹ gbọ́. Ọlọ́run mọ̀ pé tó ń bá pèsè iṣẹ́ fún yín, tẹ́ bá rówó nídìí iṣẹ́ yẹn, ẹ ní fi bọ́ ìyàwó, ẹ ní fi bọ́ ọmọ. Ọlọ́run ó gbé iṣẹ́ yẹn fún ẹni tí yóò bọ́ ìyàwó, tí yóò bọ́ ọmọ. Bẹ́ẹ̀ yín ò wà responsible. Gbogbo tẹ́ ẹ mọ̀ ní kẹ́ ẹ dó obìnrin, kẹ́ ẹ lọ rojọ́ rẹ̀ fún àwọn ìyá yín pé nítò ìwà rí ò dáa. Kò sí ẹni tí ò rí fídíò yẹn tí ọkàn rẹ̀ ò ní break. Àwọn ìyàwó àṣà tán burú gan, wọn lè ṣe bí wọ́n bẹ́ yẹn. Bí àwọn tí wọ́n tutù bí irú jẹ̀ǹbẹ́tẹ̀ gẹ̀hún, ó náà lẹ lè ṣe bẹ́ẹ̀ fún. Ìkan wá lọ mú fídíò, ó wá ń kọrin òwe. Ìwọ tí wọn náà ń lọ ibì kan, ṣe bó tó bá yá ìwọ náà bẹ̀rẹ̀ sí ní boyfriend, ó lọ ilé ọkọ, orí ẹ máa pé. Ọlọ́run gbọ́, orí ẹ wàá wá rí fídíò yẹn, wàá wá sun ẹkún. Nítorí wípé ìwọ náà ó kún tiẹ̀. Bí wọn ò tiẹ̀ fẹ́ wọ sí family house, mọ́ sí yín ìbànújẹ́ tẹ́ ń gbé kọ àwọn ìyàwó ẹ̀gbọ́n yín, àwọn ìyàwó àbúrò yín, ìbànújẹ́ yẹn kì í ṣe kékeré fa.
nígbà tó sì jẹ́ pé ìyàwó ni ìyàwó kò ní lè sọ̀rọ̀ normal ẹ wá mọ frustrate wọn sí inú family house ni wọ́n ń gbé frustration tẹ́ ń fún wọn kò ló ń kà ẹ̀ tún àìwáwò pé nítò ohun ò fẹ́ yín mọ́ bẹ́ẹ̀ yóò bá fẹ́ yàn mọ́ yóò mọ́ lọ lálàáfíà ẹ mú fídíò ẹ ṣépè fún un tẹ́ ẹ̀ bá bẹ gẹ́ yẹn gbogbo ègún èpè yẹn orí àwọn ọmọ yín ló ti máa ké torí ẹ̀yin lẹ deceive ẹ̀ bá ti sọ fún pé ẹ mọ́ mutí kò bá mọ́ fẹ́ yín lábala sáìdì yín nu ìwà abúlẹ̀wù ẹ̀ẹ́dẹ̀ portray good image of àwọn tí wọ́n ń gbé òpópónà bíi tẹ́ ń gbé yẹn àwọn obìnrin ò ní fẹ́ yín bẹ̀ mọ́ ẹ máa mú àwọn àbúrò yín àwọn ìyá yín ẹ máa fẹ́ wọn ẹ máa fẹ́ àwọn àǹtí yín ẹ máa dọ́ wọn àwọn obìnrin tó wọn ò ní wá fẹ́ yín bẹ̀ mọ́ torí pé nítò ẹ ti repulsion ní tẹ́ ẹ ṣe yẹn ẹ repair wọn ni ẹ repair obìnrin ẹ proof pé nítò ẹ mọ yí obìnrin ẹ mọ yí obìnrin ìtẹ́ proof nìyẹn ntẹ proof òun nìyẹn lábala yín ìwà abúlẹ̀wù ẹni ó bá fẹ́ fẹ́ yín tí nìkan àkùjọ mélòó ó yóò dismantle nìkan ń pò òun ò ṣe mọ́ ni because ẹ kì í ṣe èèyàn gidi èèyàn bú òun nìyín lábala yín lábala tóbìnrin tó bá ti jẹ́ single mother tó ní ìkókó lọ́wọ́ má sáré lọ rèé rì má rì sórí àwọn tó máa ń fẹ́ single mother àkókò yẹn tó ní ìkókó lọ́wọ́ yẹn torí pé bóyá obìnrin yẹn lówó lọ́wọ́ tó ní value tó lè hàdì kún ìgbésí ayé wọn ni o bẹ́ẹ̀ tó bá pẹ́ single mother ní ẹ́ tó níṣẹ́ gidi lọ́wọ́ tó wá jẹ́ kéèyàn kan fẹ́ kó tún ṣe pabambarì mú ẹ lọ family house olóńjìyà ń bẹ̀ ni o olóńjìyà ń bẹ̀ ni o then ẹni tí ò má rì rí ẹ̀yin tẹ́ ẹ máa ń wà ní early 20s of your age yẹn ẹ má lọ marry early o kò sí nǹkan tó burú téèyàn bá ti wà of age tí ò bá tí ní source of income dandan kọ́ tí ní ìgbéyàwó o dandan tí kọ́ ní ìgbéyàwó o bẹ́ẹ̀ ni àwọn tó ń wọ 30 something kan tó ṣe ìyàwó yẹn kò ń ṣe wípé wọn ọ̀rọ̀kùnrin tó fẹ́ fẹ́ wọn o wọn ò tí ì rẹ́dì ni o àwa kan ti ẹ̀wà tó ṣe pé bó bá níṣẹ́ lọ́wọ́ tó ní any source of money o ò lè gbákùnrin lẹ́yìn ìwánú ilé wọn ò tiẹ̀ ní dán lóhùn wọn ò ní sìn ọ́ lọ ilé ọkọ torí ti mọ̀ pé òòlò lọ́wọ́ kò ní source of income tówó ti ń wọlé fún ọ wàá lọ di liability sí ọrùn ọkùnrin yẹn wàá máa frustrate ẹ̀ ni bí àwọn sáìdì kan wà ní part of Nigeria tọmọbìnrin bá ti dáyé tó bá ti di pé ó ti ń ṣe nǹkan oṣù ó ti ń yọrùn sókè kó mọ lọ ilé ọkọ wọn ò ronú ìjìyà tí ó rí níbẹ̀ tí ò bá ṣiṣẹ́ wọn ò ronú pé ṣé ọpọlọ rẹ̀ ti pé ṣó ti gbọ́n ọmọ 23 years old ọgbọ́n mélòó ní bẹ lórí ẹ̀ at the age of 23 I was still undergraduate I was still thinking of how to make a 2-1 or first class in my first degree ọgbọ́n mélòó léèyàn nígbà yẹn téèyàn fẹ́ fi lọ ilé ọkọ wisdom mélòó léèyàn ní àwọn ìyá àgbààgbà tó yẹ kí wọ́n tún dúró fún bí ìyá kí wọ́n pé ọmọ tiwọn náà wà níbì kan wọn ò mọ̀ ṣe bẹ́ẹ̀ o èpè ni wọ́n mọ̀ fi ránṣẹ́ sọ́mọ ọlọ́mọ o ẹ má mọ̀ sáré fọmọ lọ́kọ at a very young age Sherry, we understand the biology of obìnrin but when biology is here but finance is outside finance yẹn ló máa kọ́ take care o at the age of 22-23 tọ́mọ bá ti níṣẹ́ gidi lọ́wọ́ tó ti lè dá bùkátà gbọ́ fún rẹ̀ ó lè lọ ilé ọkọ bí ọmọ tó pé 30 tí ò níṣẹ́ bóyá ṣe ló kàwé tí ò tí ì fìwé ẹ̀rí yẹn ríṣẹ́ kankan you might not be ready at the age of 30 and somebody at 24-25 will be ready o kò sí competition in destiny o ṣùgbọ́n tó bá fíw pé nítò o fẹ́ lọ ilé ọkọ láì níṣẹ́ pọ́blẹ́mù ni má jẹ́ kán fẹ́ sí family house ẹ̀yin ọkùnrin ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ lọ kọ́ ẹ̀kọ́ ó yẹ kán máa ṣe men conference kán máa ṣe brothers and youth conference ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n bí ọmọ ọkùnrin wọ́n train ọmọ ọkùnrin àwọn ọmọkùnrin tẹ́ refuse láti train yìí àwọn náà máa ń grow up to become bad husband they grow up to become bad husband they grow up to become narcissists they grow up they start frustrating women irú eléyìí tó jáde ń sìn ọkùnrin yẹn á tún bọ́ sí títì á tún lọ fẹ́ obìnrin míì wọlé á tún repeat the same character obìnrin yẹn á tún kẹ́rù kúrò ní ilé ẹ̀ ọkùnrin tíyàwó kìíní bá ti kọ̀ tí kejì kọ̀ tí kẹta kọ̀ ìwọ gan mọ̀ fẹ́ ọkùnrin wọn ọ̀dà ni àwọn obìnrin tẹ́ ń fẹ́ àwọn ọkùnrin tí wọ́n níwà tí wọ́n ní ọpọlọ pípé téèyàn fi bóbìnrin gbé the only thing tán ní ni okó wọn yẹn wọ́n wá fi obìnrin tán wá frustrate obìnrin ẹ lọ mọ́ organize men conference ẹ mọ́ kọ́ wọn béèyàn ṣe ń bóbìnrin gbé nílẹ̀ Yorùbá tírú tó ṣẹlẹ̀ yẹn bá ṣẹlẹ̀ tán bá pè ìyàwó wọlé tán cancel ẹ̀
àwọn àgbààgbà ọkùnrin náà pe ọkọ pé tó irú ìwà tó wù èèyàn kí wù sóbìnrin. The woman you climb her chest, you mind what you say to her. Ẹ wá jókòó ẹjọ́ ń rojọ́ láàbí ẹjọ́ ń rojọ́ orí ibú ara yín lẹ tàbùkù kò sẹ́ni tí ó fẹ́ yín mọ́. Àwọn obìnrin tí wọ́n bá ti ń fẹ́ yín àwọn aṣálẹ̀ máa fẹ́ tó máa sọ fún yín kẹ́ ẹ jókòó síbẹ̀ yẹn torí gbogbo àwọn tó ń gọ̀ fún yín tó tutù fún yín ṣe lẹ frustrate wọn. Èèyàn máa ń gbọ́ ní pé nítò tóbìnrin bá gọ̀ fún yàn tó ń bù fún yàn èèyàn ò gbúdọ̀ take humility yẹn kéèyàn take advantage ẹ̀ kéèyàn abuse humility obìnrin yẹn. Bẹ́ẹ̀ yín irọ́ o ẹ̀yin yóò rí bẹ́ẹ̀ àti ọkọ yẹn tí ò ní ẹ̀kọ́ àti àwọn ìyá rẹ̀ gbogbo wọn ni wọ́n pa wọ́n pọ̀ tí wọ́n mọ frustrate obìnrin tọmọtọmọ lọ́wọ́ ẹ sáà ti rí pọ́nmọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ kẹ́ tó fẹ́ àbẹ́ẹ̀rí ojú yín fọ́ nígbà náà. Ṣé ẹ rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń ṣe obìnrin níṣekúṣe bẹ́ẹ̀ yẹn báwọn ọmọ tiwọn náà ṣe mọ kàgbákò nù àgbákò ni wọ́n máa kò ọmọ tó ṣe fídíò yẹn òun náà kò ń tiẹ̀ ó máa kò ń tiẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nírú situation yẹn ẹ má gbà fún wọn mọ́ ẹ má gbà fún wọn mọ́ sọ fún kó lọ bó jẹ́ ìlàjì yàrá ló lè gbà kó lọ gbà fún ẹ. Ẹ má jẹ́ kó fẹ́ yín wọnú family house mọ́ challenges ilé ọkọ wà already fún obìnrin that one stand by ni ambọ̀sibọ́sí even kan máa fẹ́ sí family house gan yàtọ̀ fún pé téèyàn bá rí oore ọ̀fẹ́ tó jẹ́ pé èèyàn ní lucky ni. But generally speaking there are challenges lẹ́sẹ̀ rí àwọn ọkùnrin míì wọ́n gbé ìyàwó wọn rìn jìnnà ní o rìn jìnnà wọn ní jẹ́ kó dúró sí tòsí ibi tẹ́nibọ́dì ó ti mọ̀ wá ṣe ìyọnu pẹ̀lú rẹ̀. Ambọ̀sibọ́sí ẹ̀yin ọkùnrin tí ẹ̀rí jẹ ẹ̀rí mu ẹ̀ nígbà iṣẹ́ ẹ̀rí ẹ̀ lọ́wọ́ gbalẹ̀ gbóbìnrin sí ẹ̀ fi obìnrin lọ family house. Àwọn ìyá àwọn bàbá ni wọ́n ń bọ yín ọkùnrin tó bá ń bọ́ lé kò tí ì tó fẹ́yàwó bẹ́ẹ̀ ni Bíbélì ní ẹni tí ò bá oúnjẹ yẹ fún oníṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ kó mọ́ jẹun tó bá lè jẹun náà ò lè fẹ́ ìyàwó. Gba ibi iṣẹ́ lọ kọ́ṣẹ́ mechanic lọ kọ́ iṣẹ́ mọ́tò lọ kọ́ painting kọ́ carpentry wá iṣẹ́ kọ́ àwọn artisan tí mo dákọ̀ yẹn owó ń bẹ lọ́wọ́ wọn wọ́n ní owó lọ́wọ́ o. Lọ kọ́ṣẹ́ ilé kó kọ́ kó mọ̀ kó lọ humble lábẹ́ ọ̀gá tó bá sì ṣèwé ló fẹ́ kà kó kà dójú àmì kó níṣẹ́ tó jẹ tí ó tún ṣẹ́kù tó lè bọ́ ìyàwó gba ilé síta. Ẹ fẹ́ ìyàwó sínú family house àwọn ìyàwó tí wọ́n fẹ́ síbòmíì tó bá ti di wípé ìnáwó fẹ́ ṣẹlẹ̀ nílé àwọn ọ̀dà ìyàwó olóbìnrin ilé wọ́n wá sí family house ìyàwó tẹ́ fẹ́ sí family house òun ló máa dáná fún àwọn tí wọ́n ń bọ̀ òun ló máa ṣe gbogbo ẹ̀ á wá dàbí ẹni pé ó wà inferior sí wọn á dàbí pé ó wà inferior sí wọn nínú àwọn nígbà tó jẹ́ pé nítò oní ó sẹ́ẹ̀fù wọn oní ó ṣe oní ó mọ̀ oní ó kúrò oní ó ga gbogbo àwọn ìyá àgbàlagbà tó yẹ kí wọ́n tó lé kí wọ́n ṣe kí wọ́n mọ̀ gbogbo wọn yányán náà èpè ni wọ́n ń sẹ́ fún ìyàwó. Ìjà yín ó gbèsèpè láyé àtijọ́ àwọn ìyàwó tó jẹ́ pé wọ́n tún yọ̀ sọ́lọ́run lọ́rùn gan ni gan àwọn ìyá àgbà ò ní kí wọ́n wá sùn sí yàrá wọn ẹ̀rí tí wọ́n lọ sùn sí yàrá àwọn ìyá ọkọ wọn tí wọ́n mú wọn mọ́ra tí wọ́n fìfẹ́ hàn sí wọn ẹ̀yin tẹ̀yìn èpèlẹ̀ yín sẹ́ fún àwọn ìyàwó ìwà abúlẹ̀ ń wù. Ẹ má fẹ́ yàwó sí family house mọ́ tó o bá ti lówó tó o máa fi gba ilé má fẹ́ ìyàwó mọ́ gbogbo ẹ̀yin obìnrin ṣé àmọ́ pé kìí sọmọbìnrin nìkan ló wà nírú situation yìí àwọn obìnrin míì náà ń wò mí báyìí tó ṣe pé irú situation yìí náà wà tó ṣe pé nítò àwọn ẹbí ṣe ni wọ́n ń frustrate wọn sọ fún ọkọ rẹ wípé nítò ẹ lọ rè gbalé sí ìgboro bóyá yàrá kan ọ lọ rè gbé bẹ́ẹ̀ ìyàwó tó lè máa ṣépè fún nírú situation yẹn frustration wo imagine fìtínà tí wọ́n ti fún nínú ilé àwọn ọkùnrin yẹn weakling ni wọ́n. One of the signs to recognize a weak man number one ni ọkùnrin tó bá ti ń fẹ́ yàwó sínú family house weak man ni wọ́n weakling wọn tẹnu pa àṣẹ wọn ò lè pàṣẹ gbà tó ò lè bọ́ra ẹ débi kó o máa bọ́ yàwó wọ́n máa bẹ́ẹ̀ frustrate àwọn ìyàwó challenges obìnrin gan ti wà ńlẹ̀ lọ́tọ̀ ẹ jọ ń torí Ọlọ́run ẹ ṣe ń jàre Mr. Ibrahim Ọlátúnjí I hate what I don't like mi láìkí pé kéèyàn ọmọ wa mọ frustrate obìnrin tó yìí yẹn á bọ̀sibọ́sí wípé nítò kò sẹ́yìn ẹ̀yin lẹ tún ṣẹ́ ẹ̀yin lẹ jẹ̀bi rẹ̀ ẹ̀yin lẹ purọ́ fún pé kì í mọtí tó fi fẹ́yìn ó fẹ́yìn tán ó rí wípé nítò bíúrì gan ẹ lè mú bíúrì gbẹ ó sì lóun ò lè dúró tó bá ṣe zìnà àwa náà láàbù pé ní èmi ló dé tó ṣe zìnà nínú ilé ọkọ rẹ
ó sì wò pé instead tó wọ́n fi mọ́ ṣe ìbànújẹ́ mọ́ fi ìbànújẹ́ bá yín gbé kóun kúkú mọ́ lọ lálàáfíà ó ní kóun tó dé wọ́n ti kẹ́rù òun sí pásẹ́jì òun pe mọ̀mọ́ òun wọ́n tún ṣépè fún mọ̀mọ́ òun rí pẹ́ lójú tì ẹ wá dé ẹ lẹ́fẹ́fẹ́ yàwó ẹ kó lù kó kàn dé wọn ò ní fún yín níyàwó ẹ lọ́ mọ́ dún àwọn ìyá yín ẹ lọ́ mọ́ dún àwọn àbúrò yín irú eléyìí tó tan fídíò yẹn kágbọ́n rẹ̀ fẹ́ sódà kò ní kúrò nínú fámìlì yẹn torí tó bá kúrò nínú fámìlì yẹn tó lọ lọ́kọ sí fámìlì míì frustration orí burúkú tó fi kan ìyàwó yìí ó náà máa kàgbákò tiẹ̀ níbẹ̀ so tó bá mọ̀ pé òun fẹ́ escape ìjìyà yìí kó fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí ìyàwó ẹ̀ kó jáde kó lọ mọ̀ sùn ti ẹ̀gbọ́n yẹn àwọn àbúrò yín lẹ máa bá sùn sìn àwọn ẹ̀gbọ́n yín lẹ máa fẹ́ àwọn ìyá yín náà máa sùn tì yín obìnrin ò ní fẹ́ yín mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn lẹ́kọ̀ọ́ ẹ mọ tírẹ́nì obìnrin torí ilé ọkọ ẹ tírẹ́nì obìnrin torí ilé ọkọ ta ló ń tírẹ́nì àwọn ọkùnrin ta ló ń ṣe childhood education mo sọ fún àwọn content creation students mi mo ní niche childhood education yìí àti ìrìyàn bẹ́ẹ̀ we need people láti lè mọ create content nípa childhood education báwo la ṣe ń tírẹ́nì ọmọkùnrin tó bá jẹun tán lọ rèé fọbọ́ rẹ it is sense of responsibility tó o bá ṣẹ̀yàn apologize láti kékeré ni ọmọ gbọ́dọ̀ wà independent láti lè dá nǹkan ṣe fún rẹ̀ bẹ́tẹ́ bá ti train ọmọ tẹ́ ti fún ní mentality pé obìnrin ló gbọ́dọ̀ ṣe lẹ́yìn obìnrin ni ó ṣe tọ̀hún yóò ti grow up with the mentality pé ẹrú lobìnrin ẹ wá fẹ́yàwó tán ẹ máa hùwà burúkú àwọn èèyàn yín ẹ join hand together láti pawọ́pọ̀ lé ìyàwó òun lórí àwọn ìyàwó bú wà tó fẹ́ bà yí ọkọ jẹ́ àwa ìfi gùn wọn ṣùgbọ́n ọkùnrin tó bá fẹ́ bà yí obìnrin jẹ́ náà àní calm down engineer làwà àní calm down bá ṣe máa ranjú mọ́ yín nù a máa ranjú mọ́ yín ni when it is your turn you go there you go and calm down injustice to one woman is injustice to every woman in the whole world ẹ bá ti ṣe injustice sóbìnrin kan gbogbo obìnrin lẹ ṣe injustice sáà sì nígbà àmọ́ ranjú mọ́ yín ni àní calm down torí tó bá jẹ́yìn náà ni ẹ̀ní calm down ọmọbìnrin yẹn kó lọ fẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ tí ìyàwó ẹ̀ kẹ́rù jáde kí gẹ́ẹ̀ tó ṣe fídíò yẹn tó tún post ẹ̀ sí orí online yẹn kó lọ rè fẹ́ gbẹ́ àwọn àbúrò yín ni ẹ máa fẹ́ ẹ máa fi hàn ẹ máa fún àwọn àbúrò yín kẹ́ ẹ máa ṣe incense marriage ẹ máa ṣe kẹ́ ẹ mọ̀ ṣe intermarriage between family ẹ yé mú àwọn obìnrin láti inú ilé family wọn wá sí ọ̀dọ̀ yín láti wá fìyà jẹ wọ́n ìmí inú yín ò ní tọ́jú ilé ẹ ní tọ́jú ọmọ kẹ́ ẹ lu obìnrin kẹ́ ẹ bóbìnrin sùn obìnrin tẹ́ ń bá sùn tìǹú ẹ̀ òdùn ó máa ṣépè fún yín ni o ẹ lọ béèrè o àwọn obìnrin míì wà bẹ́ẹ̀ bá ṣe ń dó wọn èpè náà máa gbé yín sẹ́ o torí ẹ̀ ní ríṣẹ́ ṣe bẹ́ẹ̀ bá dé sáìtì tán gbéṣẹ́ fún gbogbo èèyàn wọn ní gbéṣẹ́ fún yín wọn ní gbé fún yín torí pé nítò obìnrin ó ti gbé yín ṣépè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yàn bá wúwo èpè bẹ́ẹ̀ ní fún ẹbí ẹyẹ fún ìṣíkiri àti alápàǹdẹ̀dẹ̀ fún fífò bẹ́ẹ̀ ni ègún kì í wá láì nídìí no causeless shall come ẹni tí ò bá ti wúwo èpè ò lè mú ìwé èpè ó lè tẹ̀ wù nínú fídíò yẹn gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ yàwó sí family house ẹ lọ gbalé fáwọn ìyàwó yín ń ta ẹ̀ tó gbangba sùn lọ́yẹ̀ ẹ̀tọ́kùnrin ṣe ni ìyàwó bó ṣe lè ṣe pé kínní ó yàtọ̀ sí bó ṣe lè ṣe pẹ̀lú family kò ní fẹ́ ṣẹ̀wọ̀n kò sí ní bẹ́yìn bá jà you guys are family members you still remain family bí wàhálà bá ṣẹlẹ̀ pátápátá òní oníjẹ́yàwó yín mọ́ now she is the one that will no longer be your ìyàwó so she will want to make sure that she didn't offend you ẹ wàá múra ẹ mọ̀ hùwà burúkú hello sir mo wà lórí live stream ni ẹ jẹ́ mò ń bọ̀ ẹ wàá múra ẹ mọ̀ hùwà burúkú frustration tẹ́ ń ṣe fún àwọn obìnrin ó ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin nìyẹn wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ọ́fà obìnrin ju pé kí wọ́n fìyà jẹ kí wọ́n mú wá sínú family house lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ frustrate rẹ̀ èèyàn sì múra ó kẹ́rù ó lòun ò ṣe mọ́ òun lọ lálàáfíà ẹ tún múra ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè fọmọ ọlọ́mọ it's not going to work gbogbo àwọn tí wọ́n máa ń fẹ́ tí wọ́n máa ń lọ sí family house yẹn gbogbo wọn yányán frustration ni wọ́n máa ń fáwọn obìnrin yẹn níbẹ̀ all of these things it needs to stop ìwọ ọkùnrin tó bá ti mọ̀ wípé nítò ò ní capacity láti fẹ́ ìyàwó ò ní capacity láti fẹ́yàwó ò ní capacity láti sanwó ilé mọ́ wulẹ̀ fẹ́yàwó then ẹ̀yin obìnrin náà ẹ má máa wà desperate mọ́
ẹ má mọ̀ wà desperate látàrí wípé ní kẹ́yìn òfin yín lọ family house ẹ má mọ̀ wà desperate mọ́ tí ọba ti ló lọ tí ó fi gbalé tí ó fi ọ sí tí ó comfortable fún ọ kọ́mọ wulẹ̀ fi ọ. èèyàn bí ìgbín ní sí ìhègbín èèyàn bí ahun ní ráhùn e tó ọba ti kùsẹ̀ kò sí bí wọn ò ṣe ní fìṣẹ́ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó ọba ti kùsẹ̀ ìṣẹ̀wọ̀n èlò ẹjọ́ nítorí Ọlọ́run. wọ́n ní I hope Isaiah 4 is at work because some women see problematic places they still put their head there. bẹ́ẹ̀ ni máa àbọ́kùnrin ló wà lábẹ́ profile yẹn ṣe é rí ẹlòmíì ti rí marriage as escape route for poverty ẹlòmíì ti rò wípé ní marriage ní òbò ń solve poverty so when they now get there too they have high expectation ni wọ́n máa ń ní irú yẹn tó sì ń gbọ́ ọmọ pọ̀nyìn ṣé àmọ́ pé tí ìbá ṣe pé ó já sọ pé bá lọ ṣe investigation ànímọ̀ pé ọmọ tó pọ̀n yẹn ìsọmọ wọn nínú ilé yẹn I felt that pé ọmọ wọn ni ó gbọ́mọ yẹn wá fẹ́ wọn ni ìwọ tó jẹ́ single mother tó sì lọ́mọ kókó bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ èmi ò fi òpó tí nídìí marriage mi yeah èèyàn tó jẹ́ sisi gan tí ò má rì rí èèyàn ń kánjú lọ pé bóyá èèyàn ń kánjú pé bóyá kínní ó ti rí as escape route wíwíyá yóò bò ń kẹ́ mọ yóò bò ń tọ́jú ọmọ ẹ wá rí that level of humiliation orí wa ò ní gbàbọ̀dé o ẹ̀yin ọkùnrin ẹ lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀yin adarí ẹ̀sìn ẹ máa organize conferences seminar fún àwọn ọkùnrin to train them how to take care of a woman bọ́n ṣe ń tọ́jú obìnrin èèyàn kì í ṣe obìnrin bẹ́ẹ̀ yẹn ara obìnrin ló ti jáde ó wá múra ẹ wá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ ṣe bẹ́ẹ̀ yẹn treat ọmọ báwa náà níyàwó ńlé wa àníyàwó ní gbogbo àwọn àgbègbè ibi tá a dàgbà sí àríbọ́ ṣe ń ṣe wọ́n ń bẹ̀ ẹ̀yin ará abẹ́hùn ẹ̀ try rárá o ẹ̀ ṣe dáadáa gbogbo ohun tẹ́ ẹ ṣe yẹn it is totally unacceptable ni completely unacceptable tẹ́ ẹ bá dẹ̀ bẹ ọmọ yẹn kẹ́ ẹ ṣe public apology kẹ́ ẹ bẹ́ torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ fẹ́ take responsibility ògbójú lẹ fẹ́ lò ògbójú yíyan ò lè work you must apologize to that lady for treating her in such manner. bẹ́ẹ̀ bá sì apologize sí ìwú ìwà tó ṣe fídíò òun ìwọ náà máa kó ń tiẹ̀ ṣé bí ìwọ náà ń lọ ibì kan òun lọ ilé ọkọ kan ó lọ ọbẹ̀ ìwọ náà ó rí nígbà tó bá débẹ̀. the child is not their home ma madam Helen ọmọ yìí ni mo ṣe kọ́kọ́ sọ pé bí gojá sọ pé ẹ má ti lọ sà o Daddy Bright ṣe ti ń lọ ni. ìṣe pé mo bí sí ìbá náà mo ti ń random ṣé ẹ fẹ́ lọ ṣe ìfẹ́ lé àná. kí ló ṣe mo ṣe ẹ̀jẹ̀ ìjẹ́ yìí ṣé dashboard ń show anything. ṣé táyà.